ẹ ǹlẹ́ ọmọ Yorùbá á dára fún wa àní ṣubú dànù. Ẹ wo ewé yìí ó pọ̀ láàrin yìí. Àwọn bàbá wa ń pè ní ewé adágúdù. Adágúdù kì í dá ọmọ lóhùn nìkan. Adagudu. Ọ̀nà táwọn èèyàn máa ń lò sí ọ̀pọ̀ gan ni. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí, ọ̀nà tí wọ́n ń lò sí ọ̀pọ̀ gan. Wọ́n á máa fi ṣe àjàtúká láàrin ọkọ láya. Ibẹ̀ kọ́ là ń lọ o, a kàn mẹ́nubà ni o. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, wọ́n máa ń fi lé ogun èṣù dànù. Bí táwọn abínú ẹni bá pọ̀, bí táwọn tí wọ́n mú ọ sínú tó lépa wọn tí wọ́n ń lépa rẹ tí wọ́n mọ̀ wọ́n rí, tí wọ́n ń bínú rẹ tàbí wọ́n ń bínú àwọn ọmọ rẹ àbí oko ìwájẹrẹ wọ́n ń bínú rẹ, ẹ lọ já ewé yìí kọ́pọ̀. Ewé igi ìgbá ẹja òun náà. Ikàn kọ́ o, ìgbá tí wọ́n fi ń ṣerú ni o, ewé rẹ̀ ẹja. Ewé kílẹ̀ ẹ fi mí ṣe ẹja òun náà ṣe. Pẹ̀lú ewé má fọwọ́ kan mọ́ mi, pẹ̀lú ẹ̀rùn ẹ̀là, ẹ̀gún papọ̀ ẹ máa fi ní tùràrí. Mo fílẹ̀ fún yín ni. Ewé adágúdú ìwúlò rẹ̀ pọ̀, àmọ́ ìwọ̀n ọba tá a kọ mẹ́nubà ni. Èyí tó tún jù bẹ́ẹ̀ lọ ń bẹ lọ́dọ̀ wa. Ìtọ́jú ewé àtìgbè lólébùà ló gbé Lúkúmọ̀nù ọmọ Àyándárè kalẹ̀ fún. Wọ́n tó bá fẹ́ ìtọ́jú tó péye lórí àrùn ara ni àbí lórí iṣẹ́ rẹ̀ ẹ kàn sí wa. Gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298. Àdúgbò Agbowó la wà ní Ìwó, Ọ̀ṣun State. Níbẹ̀ ni wọ́n gbà wá lálejò sí. Ẹ ṣeun ẹ̀yin àlejò wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ rí nǹkan báyìí ká má jáwọn èèyàn jàǹfààní rẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ, yóò bára mu. Ẹ tún já tẹ̀síwájú.